Yorùbá láti lọ gbọ́. Àwọn bàbá yìí wà nídìí òro, ìran Yorùbá ò rí òro jẹ. Bàbá mi fourth age mo kéye. Àwọn bàbá yìí wà nídìí ọsàn, ìran Yorùbá ò máa rọ́sàn mu. Ìgbà tí ìran Yorùbá tí wá pariwo pé ẹ̀yin bàbá yìí kò yẹ kẹ́ wà nídìí ọsàn kí ìran Yorùbá ó má rí mu, kíkan náà wọ́n fún ìran Yorùbá mu. Àwọn òpó tó yẹ kó mú lérò wọ́n ń bi léwó. Ẹ ṣáà mọ nǹkan tó ń pè lópò tẹ́yìn olóyìnbó ń pè ní pílà lóde òní tó máa ń gbélé dúró. Irú ìwà tó yẹ káwọn bàbá yìí ó wù fún ìran Yorùbá dúró. Irọ́ wọ́n bí ìran Yorùbá wó ni. Àwọn bàbá yìí ló yẹ kó dúró gẹ́gẹ́ bí aṣọ tán pè ní támídànù láyé àtijọ́. Bẹ́ẹ̀ bá ṣe fi aṣọ yẹn, bẹ́ẹ̀ bá ṣe kí bọ omi lẹ ṣe máa yọ jáde títa. Owó ò nídìí sísá. Torí bẹ́ẹ̀ bá ṣe ń yọ kúrò nínú omi, lómi ọmọ kúrò lára ẹ̀. Làwọn ìyá àgbà pè ní támídànù. Wọ́n á ní ọ̀ támídànù. Àwọn bàbá tó yẹ kó máa ta ìyà dànù lára wa, tó yẹ kó máa ta ẹ̀gbin dànù lára wa. Irọ́ o, àwọn gangan ló ń gbẹ́ ẹ̀gbin fún ìran Yorùbá. Àwọn gangan ló ń gbẹ́ kòtò ìyà fún ìran Yorùbá. Ni mo fi wá sọ wípé èèrà ò fẹ́ pòpòrò dénú. Àwọn bàbá àti tiwa ìgbé ayé ẹ̀tàn náà fi ń bá wa lò. Ẹ̀tàn làwọn bàbá yìí fi ń bá wa ṣe gbogbo. Bí wọ́n bá sọ̀rọ̀ láwùjọ ẹnu wọn á dùn, kí ìran Yorùbá bá lè fọkàn balẹ̀. Ìgbà tó bá dọjọ́ ọ̀la, ohun tán sọ lénìí tó bá dọ̀la wọn á ní àwọn ò sọ bẹ́ẹ̀ mọ́. Nígbà tí ọwọ́ wọn bá ti kú dà, tó ti lu ayé Yorùbá láti fi tó ayé títí wọn ṣe, wọn á wá máa lu ayé títí wọn láti fi bà ayé Yorùbá jẹ́. Èèrà kò fẹ́ pòpòrò dénú. Ṣé irú àwọn bàbá yìí ló yẹ kó máa tàn wá, ká máa fẹ̀tàn bá wa lò? Àwọn gan mọ̀ pé láàrin ọ̀tá ni ìran Yorùbá wà, pé ọ̀tá níwá ọ̀tá lẹ́yìn, lọ́wọ́ ọ̀tún lọ́wọ́ òsì lọ̀tá ti yí ìran Yorùbá ká. Ṣùgbọ́n nígbà tán rí owó, wọ́n gbàgbé ọmọ Yorùbá, ó yọ̀ǹda ọmọ Yorùbá fún ọ̀tá, kí ọ̀tá máa fọmọ Yorùbá dára tó wò wọ́n. Nítorí kíni? Èèrà kò fẹ́ pòpòrò dénú ni. Torí ìfẹ́ tá a fẹ́ dìyẹ ká tọ́ dàgbà ká bàjẹ́ ni. Wọ́n sọ wá di èdìyà àhánsìn tí ènìyàn lọ sọ́jà tó lọ rà, tó ní tóun bá ti sí tó bá ti dàgbà pípàjẹ́ náà lòun ò pàjẹ́. Nítorí èèrà àwọn ò fẹ́ pòpòrò dénú ni. Ó ṣe wá jẹ́ pé ẹnikẹ́ni tó bá ti dìde láti dáàbò tàbí láti gbèjà Yorùbá tàbí láti kọ̀yà fún ìran Yorùbá, àwọn bàbá wa gangan ni ó wá ọ̀nà tí irú ẹni bẹ́ẹ̀ yóò fi dẹni ìṣubú. Àbí ẹnikẹ́ni tó bá dìde pé kò yẹ kí ìran Yorùbá ó wà nídìí ọ̀rọ̀, kí ìran Yorùbá ó má rí òrò jẹ, tàbí ẹnikẹ́ni tó bá dìde pé ìran Yorùbá kò yẹ kán lẹ́ni nímùsàn kán máa mú kíkan, àwọn bàbá yìí ó dìde. Irú ẹni bẹ́ẹ̀ tí ò bá múra, ọ̀ràn alákejì náà ti bára rẹ̀. Nítorí kíni? Èèrà àwọn ò fẹ́ pòpòrò ìran Yorùbá dénú. And I have two video. Mo fẹ́ kẹ́ ẹ compare méjèèjì, kẹ́ ẹ fi méjèèjì wéra wọn. Àwọn ta lẹni tó fẹ́ràn Yorùbá dénú? Ta lẹni tó dé pé ìfẹ́ orí àwọn ẹ̀tàn náà fi ń bá Yorùbá lò? Wọ́n fi Yorùbá gòkè tán, wọ́n yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ Yorùbá, wọ́n wá yọ̀ǹda ìran Yorùbá fún Fúlàní. Ètò ààbò ilẹ̀ Yorùbá ò kàn wọ́n mọ́. Ìgbáyé gbádùn ìran Yorùbá ò kàn wọ́n mọ́. Bí ìran Yorùbá ó ṣe bọ́kò lóko ẹrú ò kàn wọ́n. Wọ́n ń gbégbé ayé fanilé títù. Nítorí kíni? Èèrà ni kò fẹ́ pòpòrò dénú. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Mo kí yín lórúkọ bàbá Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè o, àrólé Awólọ́wọ̀, bàbá tó ṣojú tó ṣe, bàbá ọlọ́njarí bàbá pẹ́. Mo mọ̀ forúkọ bàbá yẹ kí yín l'Amẹ́ríkà, ní London, ní Canada, káàkiri gbogbo àgbáyé níbi tọ́mọ Yorùbá bá tẹ̀dọ̀ sí, pé àlàáfíà Olódùmarè yóò máa bá yín gbé. Mo tún kí yín lórúkọ kàkàkí Olódùmarè, Aníyìkáyé, ààrẹ akéwèjọ Yorùbá land, olóyè Ṣèyí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, pé àlàáfíà Ọlọ́run yóò máa bá yín gbé. Ẹ̀yin ti Amẹ́ríkà, ẹ̀yin ti Canada, ẹ̀yin ti London, ẹ̀yin ti Japan, káàkiri gbogbo Europe pátá níbi tẹ́ bá tẹ̀dọ̀ sí, pé àlàáfíà Olódùmarè yóò máa bá yín gbé. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni? Léèrà àwọn bàbá ìfẹ́ pòpòrò wa dénú. Ṣé lóòótọ́ ni? Nígbà tí ojú ń pọ́n èèrà, tí èèrà ò níbi kan à ń gbé, tí èèrà ò níbi kan à ń sùn, tí òjò, àbí ẹ mọ̀ pé tí òjò bá ti ń rọ̀ yìí máa ń gbé èèrà lọ ni. Mélòó ni èèrà tó ní àgbàrá ò lè ṣe òun ní ṣùtá? Tó bá ti di gba òjò,
Òpòrò ní máa ń gba èèrà lálejò kó wọnú ilé, àfúnlórí kó wọnú ilé, láì mọ̀ gbà tí èèrà ti wọ́n òpòrò. Ayé tó ló bá ń gbé nìyẹn. I want you to live for our great fathers. Èrè ìdí tí àwọn ọmọ Nàìjíríà fi rán bàbá ìlọ́run àpàpàǹdodo. Ọlọ́run Ògbà, Ọlọ́run Ọ̀rànyàn, Ọlọ́run Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Ọlọ́run Adékúnlé Ajáṣin, amúwadé ilẹ̀ tuntun náà níbi tí ẹ̀gbin, ìyà àti ìrẹ́jẹ kò ní sí fún ọmọ káàárọ̀ òjìlé mọ́. Ká sọ̀rọ̀ nípa ilẹ̀ ìlérí tí a fẹ́ lọ. Àwọn tí ọ̀rọ̀ òye wọ́n máa kú kékeré. Lójú àwọn ìbéèrè tí mo wí, ó dàbí ẹni pé ohun ẹ̀yẹ ni kí ènìyàn máa wà nínú ẹ̀gbin, nínú ìyà, nínú ẹ̀jẹ̀. A bá sì fojú wo, kì í ṣe àwa Yorùbá nìkan ni ìyà ń jẹ ní Nàìjíríà. Bí Yorùbá ti bọ̀, wọ́n ní àrùn tó ṣe ó jìnnà ló ń ṣọ̀gbọ́n. Kò tó bá ṣe bá rí àwọn àgbàlagbà gbogbo ọlọ́yà ló ń ṣe. Ìyà tó ń jẹ sọ́gbẹ́ ìlànà ìta kọ́. Òun náà ló ń jẹ sílẹ̀ ní kò tàbí. Èyí tó bá pa ọ̀gá nípa ní ìlànà Èkìtì kọ́. Tí ó yàtọ̀ sí èyí tó pa Ìkejì ní Abakaliki. Nígbà tí mo sọ Ìkejì kú bí ìsìn, wọ́n á rántí. Ìwádà ẹ̀ ló jẹ́ kí rántí o. Nígbà tí àwa ní orúgà, ẹ̀yọ́ àti gbọ́, olóyè Akíntọ́lá ló pè ọ́gà ní orúgà. Lọ́wọ́ àgbọ̀dọ̀gbọ̀ ẹgbẹ́ ẹlẹ́ni ilẹ̀ sáòkè lọ́wọ́ níbi ọjà wa. Akẹ́kẹ́ tó bá ti kọjá ẹ̀sà nígbà ẹ̀ lọ sókè lẹ́sìn. Ilé àwọn ìkejì kúrú. Jẹ́wọ̀. NCNC àwọn ni ọgbà àgbà yẹn ló máa kúkú mú ìdí àti ìṣú tó máa bá wọn. Ní ìmọ̀ pé Abọ́lájí wà ní tí Bọ́lájí bá wà ní gbogbo ilé yìí nítorí Yorùbá ní ọ̀rẹ́ ní aṣọ pé Ṣèwádìí Jọlá ó lọ sí òde. Ló wá ní wọ́n máa sọ bẹ́ẹ̀ lọ́wọ́ integrity bẹ́ẹ̀ lọ́wọ́ integrity bẹ́ẹ̀ lọ́wọ́ kó wà ní tí wọ́n integrity ó. Níbi ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ tí mo fẹ́ kí ọmọ Yorùbá gbọ́ bí ó ti kọjá abẹ ni ẹ fún mi lórí ọ̀fẹ́ tí n bá lè flash it back mò ń wá ọ̀nà tí màá ti lórí ọ̀fẹ́ àti dá padà sí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Àwọn kan jẹ́ àwọn ọmọ wa tí wọ́n ní iṣẹ́ dáadáa lọ́wọ́ tó jẹ́ pé inú wa sì dùn wípé Ọlọ́run bùkún ọ̀pọ̀lọpọ̀ wọn ti bá ọkọ̀ wọn dá májẹ̀mú wípé ní agbára Ọlọ́run by 2000 AD òmìnira máa dé sílẹ̀ káàkiri. Ẹ̀gbọ́n tí bàbá yẹ sọ àwọn ọmọ wa tó ti bára wọn dá májẹ̀mú òmìnira 2000 AD ọdún karùndínlọ́gbọ̀n láwàáyé. Kí ló ṣe ikú pa bàbá Bọ́lá Ìgè? Èrè ìdí wọn fi pa bàbá Bọ́lá Ìgè. Ṣé lórí èdè yìí jẹ̀ fún ara wọn? Ṣé lóòótọ́ ni pé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà? Ṣé lóòótọ́ lẹ́yìn ni pé ẹ̀kúlé lọ̀tá wà? Inú ilé la ṣe ní gbé ẹ̀túgbọ̀ kan. Àwọn bàbá tó fi ọkàn pẹ̀lú ìfẹ́ inú tí wọ́n fi bá Yorùbá rìn tí wọ́n jẹ́ kọ̀dọ̀ Yorùbá ọmọ múláyà wọn àwọn bàbá rẹ̀. Ẹ tún wá gbọ́ bàbá kejì mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa kẹ́ ẹ wá wò sí ara wọn. Àwọn bàbá ilé tí mo kọ́kọ́ play yìí ìyẹn bàbá wa Ìgè títí wọ́n fi kú tí wọ́n fi gbẹ̀mí lẹ́nu wọn ò fìgbà kan dá ìran Yorùbá nígbà tán pa bàbá yìí. Àwọn bàbá kan sọ fún wa wípé lára ìkan gbòógì nínú Awólọ́wọ̀ ló lọ yìí
nítorí pé wọ́n mọ̀ pé tí irú bàbá yìí bá sọ̀rọ̀ ọmọ Yorùbá ó tẹ̀lé lẹ́yìn torí pé ìkan nínú àwọn Awólọ́wọ̀ tó gbẹ̀kọ́ lọ́dọ̀ Awólọ́wọ̀ tó ṣojú tó ṣẹ̀yìn Awólọ́wọ̀ nápa yìí ẹgbẹ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ gbogbo wa la mọ ọdún tó pa bàbá yìí àrí bóyá ọdún kan lẹ́yìn ìgbà tí bàbá yìí sọ̀rọ̀ yìí nápa bóyá ọdún méjì ni ṣùgbọ́n I can assure you ara ọ̀rọ̀ tí bàbá yìí sọ lẹ́rìí tó fi di ọ̀tá ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ bàbá kejì sẹ́. ṣé ẹ ti mẹni tó ń sọ̀rọ̀ yẹn pé orílẹ̀-èdè Yorùbá ó lè gbèjà ara ẹ̀ orílẹ̀-èdè Yorùbá ó lè dá dúró wọ́n mọ tí ọmọ Yorùbá ń fẹ́ wọ́n mọ ọ̀rọ̀ tí wọ́n lè sọ fún ọmọ Yorùbá tọ́mọ Yorùbá ó fi tẹ̀lé wọn lẹ́yìn ṣé ẹ mọ bàbá tó sọ̀rọ̀ yẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní June 12 2000 year 2000 ní bàbá Bọ́lá Ahmed ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn pé orílẹ̀-èdè Yorùbá lè dá dúró orílẹ̀-èdè Yorùbá lè gbèjà ara ẹ̀ látẹnu bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu látẹnu bàbá wa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà president now the Aṣíwájú Ahmed Tinubu bówó yìí kẹ́ẹ̀pẹ́ ní Senator Bọ́lá Ahmed Tinubu omi ẹ̀kọ́ náà ni látẹnu bàbá Bọ́lá Ahmed Tinubu ní bí ọdún márùndínlọ́gbọ̀n sẹ́yìn 25 years ago bàbá Bọ́lá Ahmed sọ wípé orílẹ̀-èdè lè gbèjà ara ẹ̀ orílẹ̀-èdè Yorùbá lè dá dúró torí gbogbo ẹ̀tọ́ tó fi ń dùn ìran Yorùbá lè béèrè fún ẹ̀tọ́ tó fi ń dùn ìran Yorùbá bí ìrẹ́jẹ ló ṣe rí ọ̀rọ̀ yẹn gùn gan o ó gùn díẹ̀ ni mo ìplé inú ẹ̀ o ó gùn gan o ṣe rí pé mi ò tí ì plé kankan bẹ̀ ńlá ìtàlẹ̀ ní kẹwò ṣe rí pé ìrẹ́jẹ ní tú ẹgbẹ́ orílẹ̀-èdè Yorùbá lè gbèjà ara ẹ̀ ìrẹ́jẹ mà ní tú ẹgbẹ́ orílẹ̀-èdè Yorùbá lè dá dúró ẹ má gbàgbé ohun tí bàbá Bọ́lá Ìgè àwọn méjèèjì dẹ̀rí Bọ́lá náà ni wọ́n bàbá Bọ́lá Ìgè sọ pé àwọn ọmọ wa tó níṣẹ́ lọ́wọ́ pé ní agbára Ọlọ́run kó dé di 2000 years century the millennium àádìlẹ̀ ìlérí wa bàbá Bọ́lá Ahmed wá sọ wípé orílẹ̀-èdè Yorùbá lè gbèjà ara ẹ̀ orílẹ̀-èdè Yorùbá lè dá dúró ẹ já wá bí bàbá Bọ́lá Ahmed Tinubu lè rè lénìí kí ló dé tó orílẹ̀-èdè Yorùbá ò lè gbèjà ara wọn lọ́dọ̀ wọn kí ló dé tó orílẹ̀-èdè Yorùbá ò lè dá dúró lọ́dọ̀ títí wọn mọ́ kí ló dé tí wọ́n wí há lánàá tó dò ní tán láwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ kí ló dé tó dé pé nǹkan sọ lánàá nígbà tó dò ní wọ́n takò ṣe ká sọ wípé ajá wọn padà sí di ègbé wọn ni tàbí ká sọ pé ọ̀rọ̀ wọn àná wọn kò jẹ́ ẹ̀yin lẹ sọ pé adé máa gún ó dò ní ẹládé yín ògún mọ́ àbí ká sọ pé torí ní tí bàbá Tinubu ń nàgà sí tọwọ́ wọn ò tó ni wọ́n fi ń sọ̀rọ̀ nígbà yẹn lọ́hùn pé orílẹ̀-èdè Yorùbá lè gbèjà ara ẹ̀ orílẹ̀-èdè Yorùbá lè dá dúró àbí wọ́n tẹ̀ fẹ́ lu ọmọ Yorùbá fún iṣẹ́ kan tàbí iṣẹ́ kejì náà fi ń sọ ọ̀rọ̀ tí ó máa ń wú ọmọ Yorùbá lórí tí ọmọ Yorùbá yóò fi mọ̀ pé lóòótọ́ àti lódodo this man is real Afẹ́nifẹ́re ṣé lóòótọ́ náà fẹ́ ìran Yorùbá fẹ́re bàbá mi ò súnmọ́ wàá àbúyọ wẹ́kọ̀ ṣé lóòótọ́ ni wọ́n fẹ́ ìran Yorùbá fẹ́re ṣé lóòótọ́ ni bàbá Bọ́lá Ahmed Tinubu jẹ́ Afẹ́nifẹ́re ṣé lóòótọ́ lódodo ni wọ́n ń pòǹgbẹ fún orílẹ̀-èdè Yorùbá ṣé lóòótọ́ ni ìran orílẹ̀-èdè Yorùbá ó wà nínú ọpọlọ wọn àbí ṣé lóòótọ́ ni ìran àjẹ́ndà Yorùbá wà nínú ọpọlọ wọn àbí wọ́n kàn lo Yorùbá láti ohun tí mo ní ni máa fi gbantí mi ò ní àbí mẹ́tọ̀ọ̀tù tó ń lò fún wa nìyẹn àbẹ́ ẹ̀ mọ̀ pé òun bàbá Bọ́lá Ahmed lẹ́gbọ́ ẹ̀ mọ̀. wọ́n ní ìyà yẹn ti pọ̀ jù bẹ́ẹ̀ lọ àṣé ìgbà yẹn ìyà ò tí ì sí ṣé lóòótọ́ ni bàbá Bọ́lá Ahmed mọ̀ pé ìyà pọ̀ tó ń jẹ ọmọ Yorùbá ṣé lóòótọ́ ni bàbá Bọ́lá Ahmed mọ̀ pé lóòótọ́ àti lódodo inú Nàìjíríà tọmọ Yorùbá wà yìí
kì í ṣe bí ìrọ̀rùn fún ìran Yorùbá. Mo fẹ́ kẹ́ máa bá mi dé o ẹni tí ọ̀rọ̀ tí bàbá wa Bọ́lá Ìgè sọ lẹ́ẹ̀kan o nígbà tí bàbá yẹn tó mẹ́nu ń ba ìyà àìníṣẹ́ àìríjẹ bàbá Bọ́lá Ahmed náà ni wọ́n sọ nísìnyí wípé ìyà yẹn ti pọ̀ jù. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni bàbá wa Bọ́lá Ahmed mọ̀ pé ìyà ti pọ̀ jù ní ìyà 2000 during that time gómìnà ni wọ́n bí gómìnà ni wọ́n èyí tí a fi sọ wípé bóyá torí pé kò sí agbára lọ́wọ́ wọn ni tàbí kò sí owó lọ́wọ́ wọn gómìnà ni wọ́n tọ́jú ń pariwo pé orílẹ̀-èdè Yorùbá ó lè kọ ìyà fún ara ẹ̀ orílẹ̀-èdè Yorùbá wọ́n lè dá dúró. Kí ló dé tí ọ̀rọ̀ tí bàbá Bọ́lá Ahmed sọ lánàá tí ò rí bẹ́ẹ̀ mọ́ ẹ gbọ́ tán. State police tí bàbá láwọn ń béèrè fún nígbà tán jẹ́ gómìnà state police yìí ò ṣeé ṣe nígbà tán di president lẹ́ni o wọ́n ti lọ́dún méjì orílẹ̀-èdè Yorùbá lè gbèjà rẹ̀ ó lè dá dúró. Kí ló dé tí bàbá Bọ́lá Ahmed ń takò ní ọ̀rọ̀ tán sọ ní year 2025 years ago táwọn kan wá dìde lé ni pé Bọ́lá Ahmed ti sọ̀rọ̀ yìí that is the solution. Aṣíwájú Bọ́lá Ahmed ti sọ̀rọ̀ yìí that is the solution. It is better that we take the step now. Kí ló dé tí Bọ́lá Ahmed aṣíwájú bàbá wa Bọ́lá Ahmed wá jẹ́ kan nínú àwọn tó ń takò lé ní brother mi àti Ṣakiru ìwà wẹ́kọ̀. Ẹ jẹ́ wá béèrè lọ́wọ́ yín torí ọlọ́gbọ́n olóye lẹ́yìn tẹ́ wà lórí ètò tá a jọ dá oorun mọ́jú tí ọ̀rọ̀ Yorùbá gbónú lójú wa ṣé kí n sọ pé ọ̀rọ̀ Yorùbá ni àbí ọ̀rọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá gbónú lójú wa àwọn àgbà tí ń jó gbálagbàlá tó jẹ́ pé ọ̀tọ̀ ni tán ó sọ lánàá nǹkan mìíràn ó sọ lénìí àwọn àgbà tí ń jẹ́ pé Yorùbá ní PSC wọn kẹrùn kẹtọ́ bá dá kọ́pù nílẹ̀ wọ́n ní kìnnìkan PSC limited Yorùbá ní PSC limited wọn tó fi ń gbowó lọ́dọ̀ àwọn Fúlàní tó fi ń gba tó tọ́ sí wọn n tó jẹ́ ẹ̀tọ́ títí wọn that belong to them lọ́wọ́ Fúlàní ọ̀hún ti gbà tó bá sì mú ọmọ Yorùbá tán parọ́ tán fi ẹ̀tàn bá wa lò tán pe funfun ní pípa fún àwa Yorùbá tá a pe dúdú ní àyìnrín torí pé wọ́n fẹ́ ojú rere fún àwọn wọ́n fẹ́ ojú rere látọ̀dọ̀ àwọn Fúlàní bàbá wọn. Ẹ bá mi gbé yẹ̀wò ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye pẹ̀lú ohun tí bàbá Bọ́lá Ahmed Tinubu sọ kí ni ìyàtọ̀ ohun tí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tó sọ tó fi yàtọ̀ síra wọn. Ìyà yìí ti pọ̀ jù bó tẹ̀jẹ̀ nígbà yẹn wọ́n á pa wá síta bó ṣe ń pa wá yìí wọ́n pa wá nígbà yẹn lọ́hùn torí pé Fúlàní kì í ṣe pé Fúlàní jẹ́ bẹ̀rẹ̀ sí ń pa ìran Yorùbá wọ́n pa wá nígbà yẹn lọ́hùn ṣùgbọ́n kò wà clearing like this wọ́n jí ọmọ Yorùbá gbé ṣùgbọ́n kò ṣe bí ìtẹ́lẹ̀ ìtàn kidnap wa ní ọ̀sán lóru àti láṣálẹ́. Kí wá ní ìyàtọ̀ ọ̀rọ̀ tí Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ sọ tó fi yàtọ̀ sí ilé tí bàbá Bọ́lá Ahmed Tinubu sọ pé tó bá ti jẹ́ pé ẹ máa pa wá ní o ẹ máa jí wa gbé o ẹjẹ́ akúkú dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kóníkálùkù máa lọ láyé ara ẹ̀ kálàfíà bá lè wà. Bàbá Bọ́lá Ahmed Tinubu sọ wípé ìyà yìí ti pọ̀ jù ẹ mà pé mo ti béèrè fún state police mo jẹ ilé ní àwọn tá a rí gẹ́gẹ́ bí jẹ̀níwò Afẹ́nifẹ́re ló jẹ̀níwò Afẹ́nifẹ́re bí kí ni ìyàtọ̀ Bọ́lá Ahmed wọn àwọn méjèèjì jọ pé fún orílẹ̀-èdè Yorùbá ni àwọn méjèèjì jọ dìde láti kọ ìyà fún ìran Yorùbá ni àwọn méjèèjì dìde láti gbọ́n ìyànà fún ìran Yorùbá ni àwọn méjèèjì dìde láti tàyànà bí aṣọ támídànà fún ìran Yorùbá ni ohun tó dùn níbẹ̀ ni pé ìkan ṣe jẹ̀ ní òhà ìkejì ṣe ní ètè olóṣèlú kó bá lè yọ Yorùbá láti gba ohun tó ń wá. Kí ni ìyàtọ̀ ẹ bá mi bi ẹ̀yin ọ̀gbọ̀gbọ́n léèrè kí ni ìyàtọ̀ pé ẹ má pa àwọn èèyàn mi mọ́ tó bá ti jí pípa náà lójoojúmọ́ ni ẹ jẹ́ kí ìran Yorùbá máa lọ. Bàbá Bọ́lá Ahmed Tinubu sọ wípé ìyà yìí ti pọ̀ jù torí ẹ̀ ni mo fi béèrè state police tí ó dẹ̀ ń béèrè ń gbà yẹn lọ́hùn àwọn Fúlàní náà ló ń dúwa bí ẹni dúnra kò kọ̀pọ̀ bí tòde òní ni mo ti béèrè state police àádẹ́mọ́ béèrè náà ní pé Yorùbá lè gbèjà ara wọn wọ́n dẹ̀ lè dá dúró
ohun tí dádúró yẹn la ní kí bàbá Bọ́lá Ahmed wá dá sílé ni tani rárá. One time ago bàbá Bọ́lá Ahmed sọ wípé I did not believe in one Nigeria but suddenly lójijì lóde òní bàbá Bọ́lá Ahmed tó láwọn ò believe nínú one Nigeria àwọn gangan ló ń ṣàkóso one Nigeria lé ní ẹ bá wa bí wọ́n léèrè pé àti tí àwọn sọ àti ilé tí Sunday ọmọdé yẹmọ Ìgbòho òru sọ kò sí ilé tó yàtọ̀ síra wọn nínú ẹ̀ nítorí ìyàtọ̀ tó wà ń bẹ̀ náà ni pé ìkan ṣe láti inú ọkàn rẹ̀ wá ìkan dẹ̀ ṣe bí ọ̀nà ètí àwọn olóṣèlú torí pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ tí ẹ̀yin olóṣèlú ọ̀jẹ̀lú ìbásọ ló dénú yín ẹ̀kàn fẹ́ fi kó àwọn aráyé lómi ọbẹ̀ ni. Bàbá mi tẹ́ bá ka ọ̀rọ̀ tí Sunday Ìgbòho sọ pé ẹ má pa ìran mi mọ́ tó bá dé pé ẹ má pa ìran mi mọ́ ìran mi ni ẹ jẹ́ kí ìran mi ó máa lọ tẹ́ bá kí ẹ̀ kà sí ọmọ Adéyẹmọ lọ́rùn bàbá Bọ́lá Ahmed Tinubu èyí tẹ́ ẹ sọ ìlú dá èyí tí Sunday Ìgbòho lọ abẹ́ ẹ̀gbọ́n fún ara yín ni ọ̀rọ̀ tẹ́ ti sọ láti bí márùndọ́gbọ̀n ó lé sẹ́yìn ọdún òun náà pété síta yìí tẹ́ tún bá wa pé kiri táwa náà ń gbà kiri pé bàbá Bọ́lá Ahmed ti sọ eléyìí rí pé orílẹ̀-èdè Yorùbá lè gba ara rẹ̀ wọ́n lè gbèjà ara wọn wọ́n tún lè dádúró torí pé n tẹ́ rí ń gbà yẹn ni sà torí pé kùkù lajà tí ìran Fúlàní ń dún mọ́ ọmọ Yorùbá tán pa lọ́tún tán pa lọ́sì ló jẹ́ kẹ́ sọ wípé orílẹ̀-èdè Yorùbá lè gbèjà ara ẹ̀ àbí ẹni táwọn bàbá jà kì í gbèjà ara ẹ̀ tí ìjọba wáyé láàárín àwọn ènìyàn láàárín ènìyàn tó mọ̀ ní Yorùbá máa ń lo èdè pé alágbájá ti gbèjà àbúrò ẹ̀ lágbájá ti gbèjà ara ẹ̀ ìyẹn ni pé ibi tí ìjà bá wà náà ti ń gbèjà ara wọn torí Yorùbá ní pé níbi tó ilẹ̀ bá ti wà wọ́n à ń sẹ́ ìjà ń bẹ́ẹ̀. Bàbá Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ tẹ́ ẹ sọ láti bí 30 ó dín 5 ọdún sẹ́yìn náà yín pé síta lé ní pé orílẹ̀-èdè Yorùbá lè gbèjà ara wọn orílẹ̀-èdè Yorùbá lè dádúró ó tó àkókò tó yẹ kó orílẹ̀-èdè Yorùbá ó dádúró ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ ní 30 ó dín 5 sẹ́yìn lẹ́wà ń takò lé ní torí kò sí yàtọ̀ láàrin ọ̀rọ̀ tí ẹ̀yin sọ sà àtẹlẹ́ tí olóyè Sunday ọmọdé yẹmọ Ìgbòho sọ Yorùbá lè gbèjà ara wọn Yorùbá lè dádúró ọ̀kan nìyẹn látọ̀dọ̀ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Yorùbá lè gbèjà ara wọn Yorùbá lè dádúró. Ìkejì ẹ má pa wá mọ́ ẹ má pa àwọn èèyàn mi mọ́ tó bá ti jẹ́ pé ẹ má pa àwọn èèyàn mi ni ẹ jẹ́ kó ní kálukú dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ gbọ́ kí ni ìyàtọ̀ nínú méjèèjì. Bàbá Bọ́lá Ahmed Tinubu tí Buhari declare Sunday Igboho wanted láti bí ọdún bíi mélòó sẹ́yìn 2021 30 declare Sunday Igboho wanted ó lọ sí ọdún 4 nínú ọdún 4 yẹn sà ẹ̀yin ti bá wọn lọ ọdún 2 ń bẹ̀ ẹ sì dákẹ́ náà ní ẹ̀ ń wòran ẹ dákẹ́ ẹ̀ ń wòran nígbà tẹ́ ẹ kàmpé tẹ́ ẹ dé Ogun State ẹni ẹ béèrè lọ́wọ́ ẹ sọ fún Buhari kó má fi ọ̀rọ̀ Yorùbá orílẹ̀-èdè Yorùbá ṣeré ìyẹn ní pé ẹ̀yin gan mọ̀ pé ìran Yorùbá ò sí nínú Nàìjíríà ẹ kẹjọ ń fi wá ṣe gbá géèmù 419 ní sà ẹ mọ̀ pé Yorùbá ò sí nínú Nàìjíríà ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ lé ní sà ọ̀rọ̀ tí Sunday Igboho ọmọ Adéyẹmọ ọmọ Aládìgún tó sọ ọ̀sà àtẹlẹ́ ìtẹ́yìn sọ kí ni ìyàtọ̀ nínú ẹ̀ àtẹlẹ́ tí bàbá wa Bọ́lá Ìgè kọ́lọ́nù kó bá wa dẹlẹ̀ fún wọn kó mẹ́rù pẹ̀ búburú kúrò lójú wọn kẹ́yìn wọn má bàjẹ́ ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ ìjọ wò kẹ́ ẹ̀mí wò kẹ́ ẹgbẹ́ yẹ̀ wò ṣé ọ̀rọ̀ ni àbí kìí ṣe ọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ ni àbí kìí ṣe ọ̀rọ̀ ntí Sunday Igboho sọ èyí tí ẹ̀yin náà sọ ọ̀rọ̀ ni o ẹ̀yin sọ wípé ìyà tí ìran Yorùbá jẹ́ ó ti tó gẹ́ ẹ bèrè state police ẹ̀ tó máa bèrè ni torí kí ni Yorùbá lè gbèjà ara wọn Yorùbá sì lè dá dúró ọmọ Adéyẹmọ náà sọ wípé ẹ má pa ìran mi mọ́ kí ló dé tẹ́ ẹ jẹ́ kí ìran mi ó lọ sóko tó bá dé pé àti lọ sóko àti rìn lọ́nà yóò máa dẹ́rù bà àwọn èèyàn mi ẹ jẹ́ ká kúkú pín orílẹ̀-èdè kó ní kálukú máa lọ nílọ títí ẹ̀ kí ni ìyàtọ̀ nínú méjèèjì bàbá Bọ́lá Ahmed Tinubu èèrà kò fẹ́ pòpòrò dínú ìyẹn ni pé ńgbà tẹ́ ẹ̀ ń sọ yẹn sá orí àwọn ilẹ̀ tí ń sọ ìfẹ́ ọmọ Yorùbá ò sí lọ́kàn yín torí pé tí ìfẹ́ ọmọ Yorùbá bá wà lọ́kàn yín ìbá àjọ 30, 40, 150 ọdún lẹ́tí sọ́sẹ́ yìí sá ẹ̀ dúró lórí ẹ̀ pé ìran yín gbẹ́dọ̀ ní òmìnira bàbá Bọ́lá Ahmed Tinubu kí ló dé tẹ̀ ń pa ọ̀nà ẹnu dà kí ló dé tẹ̀ pé ẹ̀yin lẹ ké òsánà lánàá tó dé ní tẹ́ni kankan bímọ
ẹ̀yin lẹ pariwo orílẹ̀-èdè Yorùbá ní àná tó dèrè tẹ́ẹ̀tẹ́ ẹ̀fẹ́ gbẹ́ni tẹ̀ nípa orílẹ̀-èdè Yorùbá tẹ́yìn náà wà lára àwọn tí ń fi gígùn orísun wọn, orísun tó ti ṣe yín lóore, orísun tó ti gbà yín lẹ̀ lọ́jọ́ ìpọ́njú, orísun tó ti dáàbò rẹ̀ bò yín. Ẹ̀ṣẹ̀ wo ni Sunday Igboho ṣẹ̀ tí ẹ sì ti fi ń continue nínú àjẹ́ndà Buhari that make you fail to release Sunday Igboho, to free Sunday Igboho? Tá bá wò nínú àwọn bàbá wa tó mọ̀rọ̀ gbọ́, nínú àwọn bàbá wa tí ò yí ọ̀rọ̀ yé, wọ́n á sọ fún un pé ohun tó jáde lẹ́nu yín ó wúwo ju eléyìí tó jáde lẹ́nu Sunday Igboho lọ. Torí pé ní ìgbà tẹ́yìn sọ̀rọ̀ city governor sí níyìn, ní ìgbà tí ẹ̀yin sọ̀rọ̀ yẹn sà city governor níyìn. Sunday Igboho did not hold any political office as a citizen of Federal Republic of Yoruba. Tó bá rí tí ò tọ́ lẹ́nu òun látọ̀ àti sọ. Ẹ̀ṣẹ̀ wo ni Sunday Igboho ṣẹ̀? Ẹ rántí ọ̀la, ẹ̀yin olówó ìní, ẹ rántí ọ̀la ilẹ̀ ń yọ̀. Ẹ̀yin olówó ìní, ẹ rántí ọ̀la ilẹ̀ ń yọ̀. Àwa la lè ní, àwa la lọ́lá, àwa la lè ṣe ohun gbogbo, àná àwa la ní, à ń lògbà lọ́wọ́. Ẹ má gbàgbé pé ìgbà ti lu àwọn kan tí a rí wọn mọ́. Bàbá Bọ́lá Ahmed Tinubu, free Sunday Igboho ṣá. Torí nínú àwọn ọ̀jọ̀gbọ́n tó ti bá wa dá sọ̀rọ̀ náà, kàtígórì kan náà kó ẹ̀yin àti olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Igboho sí bàbá. Ẹ̀yin ń pè fún ìpè òmìnira, Sunday ń pè fún ìpè òmìnira. Ẹ̀yin sọ pé ìyà yìí ti tó, Sunday Igboho náà fẹ́ kọ́mọ Yorùbá ó jìyà mọ́. Ẹ̀yin tún sọ nínú ibì kan wípé tí wọn ò bá tètè fún yín ní state police, Yorùbá lè gbèjà ara wọn. Ìjà tẹ́ ní Yorùbá lè gbèyẹ ní Sunday Igboho jáde síta láti máa gbé o. Ẹ gbọ́ bàbá, ẹni Yorùbá lè gbèjà ara wọn. Ìjà tí ẹ̀yin dárúkọ yẹ gan ní Sunday Igboho gbé o, ló jáde síta ló ń gbèjà Yorùbá o. Ẹ̀yin bàbá yẹ yé fẹ̀tàn bá wa lò mọ́. Torí ẹni tó sọ pé tó dóko tó lóun pa òun kọ 100 igba ebè tó dẹ̀ jẹ́ pé irọ́ péré ni 100 ló kọ. Ṣé rí àwọn bàbá wa ní nígbà tó bá jẹ 100 irọ́ tán, bàyẹ̀ ló ṣe máa jẹ 100 òdodo. Ẹ rántí pé ẹ máa kú. Ẹ̀yin bàbá yẹn rántí pé ìjọka ẹ̀ kílẹ̀ ayé yìí pé ó dìbò ṣe, wọ́n á gbọ́wọ́ yín, ọwọ́ ò ní ṣe gbé mọ́. Àrà tó bá wù yín, ṣé rí ibi tẹ́ ń pọ́nlé lágọ̀ọ́ ara yín yẹn, àrà tó bá wù yín náà máa fi dá. Mo ti rẹ́ni tí òkú tí ẹ̀kú fresh tán ní bàbá ti sọ wípé ká má gbé òun lọ sí ẹ̀yìn yìí. Wọ́n ń wẹ̀ fún bàbá lọ́wọ́, lára àwọn tó ń wẹ̀ fún bàbá dẹ́ ń fi oko bàbá ṣeré pé bàbá yìí rèé, ṣé rí kíní tí mo mú dání, bàbá yìí fi dábìrà ládùúgbò yìí, bàbá yìí ó fi pàtúwò, ọmọ dúdú ń kọjá lọ, ọmọ funfun ń kọjá lọ, pé tó bá tí bàbá gan bá rí àfin àmúláánú ni. Oko bàbá ló gbé ṣeré o, ló mú lọ́wọ́ tó fi ń ṣeré o. Bàbá ò lè sọ pé má fò kó mi ṣeré mọ́. Alágbára máa sọ agbára ilẹ̀ lọ́jọ́ kan. Iná ó máa dilẹ̀ lẹ́yìn aṣojú jẹ lọ́jọ́ kan. Ẹ̀yin bàbá ẹ̀ ṣe gbélé ayé yín bí ẹni máa kú tèní tọ̀la. Ẹ̀ ṣe gbélé ayé yín kẹrin kẹgbé bí ẹni tí ò ní dọ̀la. Kẹ gbélé ayé yín bí ẹni tí ò ní dọ̀la. Bàbá mi Adéwálé Johnson ó mà tọ́jọ́ mẹ́ta. You are welcome, sir. Abẹ́ ẹ̀gbọ́n tẹ́ sọ ní bàbá Bọ́lá Ahmed Tinubu. Gbogbo ìgbà tẹ́ ń sọ̀rọ̀ yẹ tí mọ̀ bóyá ẹ máa di ààrẹ orílẹ̀-èdè. Ẹni abẹ́ ti gbàgbé bẹ́ẹ̀ ṣe sọ. Ìran Yorùbá tó jà ara wọn gbé. Torí pé orílẹ̀-èdè Yorùbá abẹ́ ti gbà orílẹ̀-èdè Yorùbá lè dá dúró. Lẹ́yìn ìgbà tẹ́ sọ pé ilẹ̀ orílẹ̀-èdè Yorùbá tó jà ara wọn gbé. Ẹ wá ní pé orílẹ̀-èdè Yorùbá lè dá dúró. Kí ló mú yín sọ bẹ́ẹ̀ nígbà yẹn lọ? Ẹ̀yin náà rí iná tí Fúlàní ń fi máa wọ ọmọ Yorùbá ni. Kí ló mú yín sọ bẹ́ẹ̀ nígbà yẹn lọ? Ẹ̀yin náà mọ̀ pé wọ́n ń gbẹ̀tọ́ Yorùbá lọ́wọ́ Yorùbá ni. Abẹ́ ẹ̀gbọ́yé ní sà. Èmi lè pè yín ní wòlíì àrínà tó kọ́lé tó tún fọwọ́ ara ẹ̀ tú ilé ká. Ẹni tá a fi ṣẹ́ rán tó jíṣẹ́ yẹ mọ̀ràn. Ṣùgbọ́n nígbà tí iṣẹ́ yẹ kó jẹ́ kó máa fọ òun fún ara ẹ̀ ló tún fọwọ́ ara ẹ̀ tú káàkiri. Ẹ̀yin lẹ sọ wípé Yorùbá lè gbèjà ara wọn. Orílẹ̀-èdè Yorùbá gbèjà ara wọn. Orílẹ̀-èdè Yorùbá tó máa gbèjà ara wọn yẹn ló gbé olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho jáde síta sà tí ẹ̀yin àti Buhari gbógun tì. Tẹ́rí gẹ́gẹ́ bí ọ̀daràn
tẹ́ ẹ rí gẹ́gẹ́ bí ẹni tẹ́ jẹ́ pé ẹ fẹ́ lé kẹ́ẹ̀mí ò bọ́ sí yín lọ́wọ́, ṣùgbọ́n ọlọ́run ọba mi ní ó fún yín ṣe, ọlọ́run ọba mi ní ó fún yín ṣe, ọlọ́run ọba mi òkè ní ó fún yín ṣe, torí èèrà yín kò fẹ́ kòkòrò wá dínú. Ẹ má bínú bàbá mi Adéwálé Johnson, èèrà yín ò fẹ́ kòkòrò wá dínú. Ẹ ti gbọ́dọ̀ tẹ́ ẹ sọ lára nǹkan tó ọmọ Yorùbá ó mọ̀ fi mú yín lọ́jọ́ ọ̀la nìyẹn. Àwọn kan ti wà tán lówó tá a gbogbo owó yẹ fún àwọn ọmọ wọn, ẹ máa gbáyìn lórí ilẹ̀, ẹ máa ń ṣe yọ̀tọ̀ mi, kí bàbá wọn tó kú lówó yẹ ti ra máwọn ọmọ yẹn lọ́wọ́, owó yẹ ra máwọn ọmọ yẹn lọ́wọ́ sá. Ntẹ́ ẹ sọ náà ní Sunday Igboho sọ, orílẹ̀-èdè Yorùbá lè dá ìjà ara wọn gbé. Yorùbá ní ẹni tá a bá lè mú àǹfààní ọlọ́run lọ́wọ́ ni. Ẹ̀yin lẹ sọ pé orílẹ̀-èdè Yorùbá lè dá ìjà ara wọn gbé. Ìran tó tẹnu yín jáde ní ọjọ́ òun àná, ẹni tọ́lọ́run ọba mi fẹ́ lò láti gbé ìjà Yorùbá, ẹ̀yin náà lẹ tó ka lọ́wọ́ kò, torí ìfẹ́kùfẹ́ tara ẹni nìkan. Ẹ̀tàn lẹ fi ń bá wa lò, bàbá Bọ́lá Ahmed Tinubu, bàbá Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà àti bàbá wa Bísí Àkàndé. Ẹ̀tàn lẹ fi ń bá ìran Yorùbá lò. Ẹ pèrè ayín ní ọ̀ríjínà Afẹ́nifẹ́re, àwa ń gbáyìn tẹ̀lé yín lẹ́yìn láì mọ̀ pé ọ̀rọ̀ yín dàbí ìrà tí ò fẹ́ pòpòrò dínú ni. Ojúlárí àrínú, orúkọ ajá búrọ́dà mi kan, méjì ni wọ́n, Ojúlárí àrínú. Bí orin Saheed Òṣùpá ni, ó ní wánibánì wánibárẹ́, ó ní kì í ṣe orúkọ nìkan, ìkìlọ̀ ní, ìkìlọ̀ ní. Kí ló dé tẹ̀ ń da ìran Yorùbá láàmú? Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yin náà lẹ sọ wípé ẹ jẹ́ kí àwọn mẹ̀kúnnù ó sì mí, ẹ jẹ́ kán mí, ṣùgbọ́n ó ṣe ní láàánú lóde òní, ẹ jẹ́ kọ́mọ Yorùbá ó mí. Ẹ wá wá dúró ọ̀rọ̀ bàtà tẹ́ ẹ sọ́lẹ̀, tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin náà lẹ wá dìde lénìí, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ́lẹ̀ tó jẹ́ pé ẹ̀yin náà lẹ ṣiṣẹ́ tako. Because of what? It is because of money. It is because you want to please the Fulanis. Nígbà ká wákàtí ẹ̀ pariwo pé ẹ tẹ̀ bá jẹ ààrẹ yẹn lórí ọmọ Yorùbá, àní kí ìran Yorùbá kúrò nínú ìgbèkùn. Lára ìran tẹ́ ti rí tẹ́lẹ̀ ni o, ìran Yorùbá lè gbára wọn, ìran Yorùbá lè dá dúró. Ọ̀rọ̀ yìí dàbí akẹ́gìsì tí Yorùbá ní pé kò mọ̀ pé òbò ń ro ẹdìyẹ. Ìgbé ayé táwọn ọmọ Yorùbá ń gbé òkàn yìí, ìrìn wa òkàn yìí, ìjẹun wa òkàn yìí, ìwọṣọ wa òkàn yìí, ìrílégbé wa òkàn yìí. Àwọn bàbá tàná dẹ̀ káràmásìkí ọ̀rọ̀ ayé yìí, wọ́n panipiti ayé yìí, wọ́n bọ̀dì fílẹ̀ ayé yìí, níbi gbogbo tí kànga wà ní gbogbo ara yín lọ́rùn ni. Àwọn bàbá yìí wọ́n lo bọ́dì fílẹ̀, wọ́n fìlì ẹ̀ kẹ́ ẹ bá lè dùn wò láwùjọ. Ẹgbẹ́ bẹ́ẹ̀ ti sọ Yorùbá dá. You now give the Fulani authority láti máa ṣe ìran Yorùbá bó ṣe wò wọ́n. Nítorí eléyìí tó yẹ kẹ́ ẹ mú gbọ́, òun kọ́ lẹ mú gbọ́. Èyí tó yẹ kẹ́ ẹ gbé wẹ̀sà, òun lẹ lọ gbé mu o. Torí pé ẹ̀yin fúnra yín lẹ sọ wípé orílẹ̀-èdè Yorùbá á gbèjà ara ẹ̀. Orílẹ̀-èdè Yorùbá ẹni ó tún máa dá dúró. Ó tó àkókò tó yẹ kí fíṣẹ̀ yìí ó jáde síta. Ẹ̀yin náà lẹ dìde tẹ̀ ń takò. Ẹ̀ṣẹ̀ wo ni Sunday Igboho ṣẹ̀? Mo fẹ́ kẹ́ gbé ọ̀rọ̀ yín méjèèjì yẹn sá, ẹ gbé sẹ́gbẹ́ ara wọn. Ọ̀rọ̀ yín méjèèjì yẹn sá, mo fẹ́ kẹ́ ẹ tó sẹ́gbẹ́ ara wọn. Pé ẹ má pa àwọn èèyàn mi mọ́. Tó bá jẹ́ pé ẹ máa pa àwọn èèyàn mi ni, ẹ jẹ́ kó ní kálukú máa lọ nílò títí ẹ̀. Mi ò rò pé ẹ̀ṣẹ̀ ṣe nìyẹn o. It is because the Buhari have vision. Ṣùgbọ́n ẹ̀yin sọ wípé sá, ìyà tọ́mọ Yorùbá ń jẹ yìí ti tó gẹ́ ní ìyà 2000, June 15, 2000. Lẹ́sọ̀rọ̀ yẹn sá. Pé ìyà tọ́mọ Yorùbá ń jẹ yìí ó ti tó gẹ́. Lẹ́yìn fi béèrè state police that every one of us in this kangaroo country know that they will never allow state police. Ẹni nítorí pé Yorùbá tó ìjà ara rẹ̀ gbé. Bàbá mi ò yẹ kẹ́ ẹ mọ ìtumọ̀ ẹ̀. Ò yẹ kẹ́ ẹ mọ ìtumọ̀ ẹ̀. Ẹ̀tàn lẹ fi ń bá wa lò. Ọ̀rọ̀ tó bá jáde látòrí àwọn yẹn kò dénú yín. Ìmúlódé níkà tí ò já gbóòórùn àṣebí yín. Pé gbogbo ilé tẹ́ ẹ sọ yìí o, ẹ fi ń kàjọ ọmọ Yorùbá ni. Ẹ fi ń gbé ọmọ Yorùbá sórí
erin jẹ́ kárí ilé ò wá jọba erin yẹ́yẹ́ ò erin yẹ́yẹ́. Yes, ẹ káàbọ̀ padà sórí ètò Lady K Ìfẹ́ Olúwa show, the baby of Yoruba nation. Ẹ̀yin ìyá yín bàbá, ẹ má búyàn comment section ẹ jọ̀ọ́. Now, I don't want to talk because Yoruba nation no going back. Ó ṣọ́kì ibi tí mo parí ẹ̀ sí. Yoruba nation no going back ni. Kò sí bí dùgbẹ̀dùgbẹ̀ ṣe lè fi tó. A máa gba Yoruba nation. Ṣé ìjọ tá bá gba Yoruba nation, peace tó máa wà nínú ayé àti social media ó máa shock everybody. Wọ́n Nàìjíríà ló dá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sílẹ̀. Wọ́n Nàìjíríà ló sọ wá dọ̀tá wa. Nítorí pé kí ni a ti sọ ìṣe àti àṣà culture wa everything àti misuse àti sọnù ní Nàìjíríà. And gbogbo wa lágbára Ọlọ́run àrídùnnú wa ò ní dàrí ìbànújẹ́. Yoruba nation no going back. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lodge sí DRS service apartment nílùú Nàìjíríà ní Ìkẹjà. Video wọn mo ra fi style gbé sí lẹ́gbẹ̀ẹ́ tẹ́ wò yẹn. Very nice place. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ try láti lọ patronize wọn. Ẹ mọ̀ wípé yes, rere lolúwa. Everything about them 100%. Mo fún wọn ní 100%. Ẹ mọ̀ kéèyàn tó lè sọ pé òun fún yàn ní 100%. Ó jẹ́ pé ó kọjá bẹ́ẹ̀ 100%. Ṣé ti building yẹn ni, ṣé ti look, ṣé ti everything, ṣé ti service wọn ni, ṣé ti 24 hours light, 24 hours internet, 24 hours security, everything, drinkable water, nice environment, nice view, gbogbo ẹ̀ ló kún bẹ́ẹ̀ 100% mo fún wọn. So gba yìí tẹ́ bá fẹ́ lodge sí just 2 minutes drive sí Ìkẹjà ní sí International Mohammed Airport. Ẹ pè mí kí n fún yín ní phone number wọn kẹ́ lọ lodge sọ́dọ̀ wọn. Ẹ máa sọ oúnjẹ yẹn máa ṣe bó bá ṣe wù yín. Àwọn òṣìṣẹ́ wọn lè bá yín lọ sọ́jà, kó bá yín rẹja tútù, kó bá yín ra ògúnfe aláwọ̀, kó bá yín ro pando yam tó fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ nínú ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ náà lọ máa ti ṣe fún yín. Kì í ṣe pé máa lọ ṣe wà ní kitchen máa gbọ́ fún yín. No. Each apartment ó ní kitchen títí ẹ̀. So inú apartment yìí ló máa ti bá yín ṣe everything tẹ́ bá fẹ́ kó bá yín ṣe. Wọ́n á dẹ̀ bá yín ditch sínú freezer wà ńbẹ̀. Ẹ kọ́ máa gbé nǹkan yẹn máa jù sí microwave, ẹ máa microwave ẹ ní ẹ dẹ̀ máa jẹ oúnjẹ alálùbáríkà, oúnjẹ ìdùnnú. Ẹran Nàìjíríà ó dùn ju tìlú òyìnbó lọ. Ó dùn. Ẹja wa gan ó dùn ju tìlú òyìnbó lọ. Gbogbo ẹni mo rí taste ẹ̀ pé ó yàtọ̀ gedegbe. So gbogbo ẹni tẹ́ bá fẹ́ lọ lodge sí DRS service apartment ní ìlú Ìkẹjà, just 2 minutes drive. Ẹ pè mí lórí WhatsApp number tẹ́ ẹ wò lójú screen yìí kí n fún yín contact wọn. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ léèyàn tó wà nílùú Nàìjíríà tó ní ibi tó máa lodge sí, ẹ̀yin náà pè mí kí n fún yín ní contact wọn ojú òní tì yín. Ká wá padà sórí ọjà táǹtà. Mo pariwo ogun diabetes, agun diabetes ó ti fẹ́ tán. A lot of people bí wọ́n ni mo ṣe. Agun diabetes ti tán o, kò sí ní Canada mọ́. Tẹ́ bá rí bó ṣe bò gbogbo ayé tẹ́tí gba káàtì nọ́mbà pé ìfẹ́ rà tẹ́tí sanwó, ẹ má wulẹ̀ lọ sanwó mọ́ o, kò sí mọ́, ó ti tán o, ó ti bò tán. Ẹni ra mẹ́ta, ẹni ra ẹjọ́ tó rẹ̀ lọ, wọ́n fún mi phone number yín ni. Àwọn tó ti rà lọ́dọ̀ iléeṣẹ́ tí ẹ ò fún ara wọn, táwọn èèyàn wá introduce sí wọn, iléeṣẹ́ tí ẹ wá ní òkè ìlú Amẹ́ríkà lẹ́wà, London lẹ́wà, ẹ pé Lady K. Ó wá kó gbogbo ẹ̀ tán, ó ti ṣe kí ni pure, ó ti ṣe kí ni, ó ti ṣe pure. So yìí tó wà available sí tó bá wù yẹn tó tètè wá relé náà tó bá tuntun ti tán máa tún sọ fún yín pé ó ti tán náà ni wọn mú yàn sí jẹ̀díjẹ̀dí àti pakuru mọ́kò dóbò dáadáa manpower. Gbogbo ayé bàbá 70 bàbá 80 ẹ wá ta kébékébé ẹ má fọ́ o, kì í ṣe kẹrẹ ọmọ gé kẹ máa gbọ̀n rìrìrì lórí irọ́ kẹ máa ṣe ó yá bá mi fi kókó mi ṣeré, okó yín wo lọ́ fi ṣeré àbí kókó yín ọmọ gé kókó dìde fún ara ẹ̀. Wọn ò ní ìdá tí fokó yín ṣeré kó tó dìde, ẹjọ́ ẹ stop sọ bẹ́ẹ̀. Ẹ má yẹ kó bá yín fi ṣeré, kó dìde fún ara ẹ̀ ní kó dúró oore gbagbagba kó dẹ̀ ṣe kí ni kó bẹ̀rẹ̀ iṣẹ́. Ojú òní ti wà, ó wà available níbí báyìí. Bákan náà ìdẹ́ bá fẹ́ ra jewelries, àwọn fáfá earring, àwọn new ọjà ti dé. Mi mọ́jọ́ tí máa ráyè ṣe full show tí máa wá display àwọn ọjà fún wa. Mi mọ́jọ́ tí máa ráyè, kọ́lọ́n kó ṣàánú ayé mi. Àwọn fine jewelries ó ti dé. Àwọn new ọjà, mo sọ fún yín, new jewelries ti dé. Àwọn wig, ẹ wo new ones yàtọ̀ sáwọn ta ní tẹ́lẹ̀. Ṣé ti rọ́jà wig ni gbogbo ìtẹ́ ń wò yìí, wig lẹ́ ń wò yìí, wig beautiful wig, fine design, different design. Mi ò ṣe kò gbà lọ́nlẹ̀ kó dowó
aláròrò ló jẹ gbèsè tí ò ní rà ń bẹ̀ ẹ wá ra wig ẹ pè mí mi ò ṣe kò gbà Lady K International ẹ pè mí anyone tẹ́ bá ti fẹ́ ìbàjẹ́ aṣọ ni ìbàjẹ́ jewelries anyone ẹ̀yin mọ́ mi ẹ wá patronize mi summer today ẹ ṣàánú ajé ẹ rock native fún summer ẹ má jẹ́ kó dìgbà tí bá ṣe wá ṣe live show tí mo display kẹ́ tó patronize mi ẹ ṣàánú mi ẹ ní sórí burúkú o mi ò jókòó tó wo social media monetization o iṣẹ́ ọwọ́ mi ẹjọ́ ẹ jẹ́ kó tó mi jẹ ojú òní tì yín o ọlá yìí pé àìtí ní ṣọ́ọ̀bù ni ń bá ní ṣọ́ọ̀bù wà láyé ìsá lórí social media ṣẹ́yìn tó túbọ̀ ń gbé mi wá dáadáa sí social media òun ni business mi online mo ti ń tajà tí Ọlọ́run bá ṣe máa sá lórí social media díẹ̀ ẹ fẹ́ lè máa kọ lẹ́tà kẹ́tórí program Lady K wò Ọlọ́run gbọ́ kì í ṣe ti gbéraga pẹ̀lú bí ìṣe mọ̀ ọ́ sọ́tọ́ ìmọ̀ pé máa miss àwọn ẹ̀fẹ́ mi àtẹ̀yìn mi tí mo máa ń fẹ́ yẹn àtẹnu tí máa ń fẹ́ bí gbà wàrà yẹn máa miss gbogbo ẹ̀ ẹ̀yin náà wò ṣé mo ṣe fẹ́ yìí sí ṣé ẹ̀rí òpá yín bí tẹ́tí wò ṣé máa miss gbogbo ẹ̀rín yẹn ẹ fẹ́ lè máa ṣe kiri ẹ fẹ́ lè máa kọ lẹ́tà kí mo bọ̀ wá sórí social media so bó ṣe jẹ́ nìyẹn so ẹ má bí tó monetization ìjọ torí ọlọ́ ẹ bá wa pín ètò ojú òní tíì ẹ má pín ètò fúráká o ní tí ò ṣe fúráká tí n bá gbé wá tí bá ti gbé tó fúráká wá ẹjọ́ torí Ọlọ́run mi ìgbé wá ká fi mọ́ọ̀kì yàn o mi ìgbé wá ká fi búyàn o now irun tó wá kọ báyìí sí ni spiritual items Jésù nìkan ni mo ní ní bàbá Jésù nìkan ni mo ní ní bàbá bá mi pórúkọ rẹ̀ ẹ wò pẹ́fù ní back to sender express body yín Miss Paris mélòó tẹ̀lé fẹ́ display òun ni big size wà àwọn big size àwọn èèyàn ti ẹ̀ bó bí mo pọ́n máa láìkí ẹ̀ bẹ́ẹ̀ yẹn big size wà o this is medium size small size náà dẹ́wà Miss Paris wọ́n bò ó ní wìtìwìtì òun ni wègúnwè ìpè cost breaker omi ni o ẹ mix ẹ̀ mọ́ mi wẹ̀yìn gbogbo ègún àtẹ̀pè yẹn kó ṣe kí ni kó lọ pìáù òun ni àwọn ṣẹ́ẹ̀rẹ̀ lóríṣiríṣi ṣé ti aṣínà ni ṣé ti arọ́bí ni ṣé ti àgbélépọ̀tà ṣé ti back to sender ṣé ti ọfà iṣẹ́ ọfà wà ọṣẹ ọfà lọṣẹ tẹ́ ń wò lọ́wọ́ mi yìí yes àwọn ẹlòmíràn láwọn like ọṣẹ dúdú and ọṣẹ dúdú mi ọṣẹ àgànyìn ni Ghana soap ni mo fi ṣàwọn ọṣẹ dúdú mi Ghana soap ni kì í ṣe ọṣẹ dúdú bẹ́ẹ̀ yẹn Ghana soap ẹni ọṣẹ dúdú tẹ́ bá rí lọ́dọ̀ Lady K Ghana soap ọṣẹ àgànyìn òun ni mo fi ṣe ẹ mọ̀ pé mi náà fi bẹ́ẹ̀ like nǹkan dúdú I don't use it so my ọṣẹ dúdú is ọṣẹ àgàn so èyí tẹ́ bá dẹ̀ like anything black at all yes àwọn nǹkan white ọṣẹ ọfà white wà ọṣẹ white wà fún àánú ìtúsílẹ̀ back to sender arọ́bí free from bondage lóríṣiríṣi bẹ́ẹ̀ iṣẹ́ kún mi bá lóríṣiríṣi kì í ṣe gbogbo aṣọ là ń sá lórùn gbogbo ẹ̀yin tẹ́ ní ṣùgbọ́n kan tàbí èkejì ẹ pè mí o Ọlọ́run á gbàdúrà gbogbo wa ẹni tó bá lógo òun ló ń lógun o lógo ò lè lógun òun rí jẹ òun rí mu lásìkò tó ń ẹ̀ wá lógun o ó wá kù sọ́wọ́ oníkálukú ètò oníkálukú bá fẹ́ hóòdì kó tó fẹ́ kó permanent bóyá ogun bóyá ògo ṣùgbọ́n èmi sure wípé ògo la fẹ́ àfẹ́ ogun á dẹ̀ fi ayé wa sílẹ̀ ibikíbi tí ìbá ti wò kí ogun náà kó ti wá ẹlẹ́rù àṣekínní àfúrà rẹ̀ gbẹ́rù ibi àpadà sórí oníbi àṣàṣà padà sórí alásàsì ẹ̀fún àpadà sọ́dọ̀ ẹlẹ́fù só gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan spiritual items lọ́lọ́kan òjọ̀kan tí ẹ lè lò ẹ pè Lady K ìfẹ́ olúwa show òun ní pẹ́ẹ̀fù lélẹ̀ fún ẹ̀yin tẹ́ ẹ wá ìrànlọ́wọ́ owó pẹ́ẹ̀fù wà ọṣẹ wà ọ́ìlì wà tẹ́ lè lò fún owó ẹ̀yin tẹ́ bá tajà tẹ́ jẹ́ business woman àwọn nǹkan tẹ́ lè lò sí shop láti jẹ́ kí business yín kó máa move dáadáa kó gbèrú ó wà bákan náà we have so many things tẹ́ lè lò ẹ wo mi náà sí ẹ máa fi fọwọ́ ní omi ọ̀fọwọ́ ajé òun lomi tẹ́ ń wò lọ́wọ́ mi yìí èmi ò like kí n display gbogbo ọjà lórí social media so èyí tẹ́ bá ti fẹ́ lóríṣiríṣi gbogbo ẹ̀ ló kún bí this is another water ẹ lè wọ́n sílẹ̀ ẹ lè wọ́n sínú ṣọ́ọ̀bù yẹn dẹ̀ lè wọ́n sómi ìwẹ̀ yín ẹ lè fi mix omi ìwẹ̀ yín kì í ṣe omi lásán they are all what they are all powerful nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan so àwọn nǹkan tẹ́ bá ti fẹ́ for spiritual items just contact Lady K ìfẹ́ olúwa show àdúrà gbogbo wa máa gbà lórúkọ Jésù ogun tí ò ní ṣẹ́ kò ní mọ̀nà ọ̀dọ̀ wa ogun tí kò gbọ́ àdúrà kò ní wọ́ mọ̀nà ọ̀dọ̀ wa ṣẹ́rí ilé ayé yìí tẹ́ bá ń gbọ́ má dúró
má rosẹ̀ òun lọ̀rọ̀ lé ayé yìí o má dúró má rosẹ̀ òun lọ̀rọ̀ lé ayé àdúrà gbogbo wa gbà ojú òní tiwa so ẹ patronize Lady K for any kind of spiritual item just contact me I'm here at your own service tó bá jẹ́ nǹkan fà mú mo wà available tó bá jẹ́ ọṣẹ náà ní tẹ́lẹ̀ lò fún ọfà àpòrò ọfà gbogbo ẹ̀ ló wà available tó bá jẹ́ fún ti ìgbéyàwó ni àwọn nǹkan tẹ́lẹ̀ lò fún ìgbéyàwó tó mú yes tí ò ṣe fẹnu ròyìn tí ò ṣe máa sọ lórí afẹ́fẹ́ ju wípé kẹ́ lọ lò kẹ́rí títóbi ìyanu Ọlọ́run ló dọ́kọ àtìyàwó náà ló dá gbogbo nǹkan the only thing ni pé má ṣèkà fún yàn o lè má ṣe bí fún yàn kó ló fẹ́ rire o àfi kó ṣe bí kó ba lè rire títí dọjọ́ gbó ẹ so tẹ bá tọ́jú ara yín tẹ ṣáájò síra yín Ọlọ́run ò bínú sí o àdúrà gbogbo wa gbà ní jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K Ìfẹ́olúwa show the baby of Yorùbá nation ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹtọ notification bell yín èyí tó bá tún ṣe gbé wá á gbé wá èyí tí ò bá ṣe gbé wá á ṣe kí ni àbílà fún nítorí pé kí ni jẹ́jẹ́ lọ́mọ Èkó ń lọ Yorùbá nation no going back ire.